káàbọ̀ padà sórí ètò gbogbo bí tó ń wò mí nínú ilé mo lérò pé gbádùn gbogbo nǹkan tí bàbá mi Bòsíọlá tí wọ́n bá yín sọ àti ńlọlé wa náà nìyẹn. Gbogbo ṣe wà lọ́lọ́kọ̀jọ̀kan tẹ́ bá fẹ́ wò wọ́n lórí YouTube a wà ní www.youtube.com/orisuntv. Bẹ́ẹ̀ náà ni tó bá yẹ pé lórí Facebook ní www.facebook.com/orisuntelevision. Àwa wà lórí Instagram @orisuntv. Bẹ́ẹ̀ náà ni lórí Twitter @orisuntv. Ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Lára Olúbọ̀ mo wà lórí Facebook náà. Bẹ́ẹ̀ náà ni Miliki Express on Sunday with Lára Olúbọ̀ lórí Facebook. Ẹ̀yin ṣáà ti like page mi kẹ́ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí mi ńbẹ̀ màmá jẹ yín. Eléyìí mo fẹ́ sọ fún gbogbo ojú tó ń wò mí nínú ilé lẹ́ẹ̀kan sí wípé ẹ wá ṣe ìpolówó ọjà yín lórí Orísun lórí ètò Miliki Express gbogbo Sunday kí Miliki Express kó bá lè tẹ̀síwájú. Owó la fi ń pèlè owó la fi ń wá owó. Ẹ súnmọ́ wa ìsúnmọ́ ẹni la fi ń mọ̀ ṣe ẹni. Bẹ́ẹ̀ bá súnmọ́ wa bẹ́ẹ̀ bá wa sọ̀rọ̀ àwa náà á bá yín sọ̀rọ̀ iṣẹ́ yín àṣìkè ni á tẹ̀síwájú. Wọ́n ní máa ń sọ pé ọlọ́jà tí ò bá ti lè take opportunity of this season láti tap into it láti gbé ọjà ìjáde tó Ọlọ́run á jẹ́ kí a máa tàkà jùlọ. Ẹ̀yin pè mí sí 070-8656-2208 lẹ́ẹ̀kan sí 070-8656-2208. Ẹ bá mi sọ̀rọ̀ bó tẹ̀jọ́ lórí WhatsApp ni màá jẹ́ yín bó jẹ́ lórí Facebook màá jẹ́ yín bó tẹ̀jẹ́ àtẹ̀jíṣẹ́ ni ẹ fi ránṣẹ́ sí mi màá jẹ́ yín jẹ́ ká jọjọ sọ̀rọ̀ kájọ máa fi wájẹ. Mo fẹ́ lè lọ nílé náà nìyẹn gbogbo ẹ̀yin tèmi nínú ilé káfíńrẹ́ pàdé ò lọ́sẹ̀ tó ń bọ̀ ẹ wá ní sórí burúkú o ẹ ní sọmọ nù orí oyún ò ní gbàbọ̀dẹ̀ káfíńrẹ́ pàdé ó dọ̀sẹ̀ tó ń bọ̀ ó dàbọ̀.